Africa Content TV. Everyone, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Alhaji Taye Currency, ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ Pasuma nípa awuyewuye tí ó ń lọ ní orí ayélujára, orí íńtánẹ́ẹ̀tì ní ẹnujọ́ mẹ́ta yìí. Mo kí ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin èèyàn wa, ẹ̀yin tẹ́ fẹ́ràn Fuji, especially Pasuma fans club, Taye Currency fans club, ẹ̀yin olólùfẹ́ Fuji general. Ẹlòmíì tó bá sì yàn gbọ́, ẹ má bínú o. I'm very sorry for what happened, right? Because èèyàn máa ń sọ nǹkan bí pé ibi táwọn èèyàn máa gbé lọ ó máa yàtọ̀, gẹ́gẹ́ bó ṣe yé mi ó lè ní kọ̀. So ẹlòmíì rẹ̀ tí wọ́n wá lọ́wọ́ pé mo ń bú Pasuma ní orí bí tẹ́tí pé mo ti bú Pasuma ó wà. Ọ̀gá mi ní Paso, Arábàmbí àpèsè ọ̀gá ńlá Fuji, nǹkan kan náà ni wá. So ẹ má yà, mo bẹ̀ yín. Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá mi ni. Àwọn gan ń wò wá, àwọn rí wa pé Taye Currency I'm loyal. Ẹ ṣe tu Alhaji Wasiu Alabi Pasuma sí àwọn ọgọ́dẹ̀ mọ̀. Ètò bá dàbí bóyá ọmọdé òun orí jọ kó má ra lọ. Ọ̀gá ńlá I'm very sorry, ọ̀gá wa kò ní bàjẹ́. Àgbà máa ń gbà náà ni. So mo dẹ̀ tún kí àwọn bàbá wa látòrí Alhaji Kollington Àyìnlá fún àkíyèsí, bàbá wa Alhaji Arábàmbí Ẹ̀báyégún, gbogbo Yorùbá general K1 the ultimate fún àkíyèsí tí wọ́n pè wá sí, àti president onífújì Alhaji SK sensation. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa, ẹ̀mí dàgbàyà gẹ́gẹ́ bí ó ṣe lọ. Ẹ̀yin ti Pasuma fans club I'm very sorry. Ẹ̀yin ti Taye Currency one love, gbogbo ní Fuji, ibi Fuji kò ní ṣe kíni, kò ní bàjẹ́. Aláti ṣe fẹ́ àlàó, ẹ má bínú, ẹ mọ̀ pé àjọ ọmọ oko brother mi, ẹ má bínú. One love.